láti àjọ Mopcare fún àwọn àgbà wa. Ọ̀rọ̀ keje ni ìta ń sọ nípa àwọn ọmọ àti àwọn olùtọ́jú àwọn àgbà wa. Ẹ̀tọ́ wa ni láti mójútó ìlera àwọn àgbà wa. Àwọn kan lè má rí ààyè lọ títí, ṣùgbọ́n a lè wá olùtọ́jú fún àwọn àgbà wa. Kò bú ìkún wa bí àwọn òbí wa ò bá rí olùtọ́jú tí wọ́n bá rí ìtọ́jú tó péye. Èmi Àjíkẹ́ Jímọ̀ láti abúlé Ọ̀yà níbi ilé múrẹ́ torí ọmọ jẹ mí níyà torí ọdún kẹẹ̀ẹ́dógún tí mo wọlé ọkọ ni mo tó róyún mo dẹ̀ bí 9 ó kù 2 láìpẹ́ ìkan tún lọ nú 2 náà mo wá gba kámú mo dẹ̀ rìn káàkiri mo ń wá láàánú kiri ó tán. Àìrí ẹni bẹ̀ wọ́n wò, àìrí olùránníṣẹ́, olùbásọ̀rọ̀, yìí máa ń ṣokùnfà àìsàn, yìí máa ń ṣokùnfà ẹ̀dùn ọkàn, yìí máa ń fa ìwà pálapàla tí àwọn alábàágbé tàbí àwọn aládùúgbò àwọn àgbà wa lè wù sí wọn. Àwọn kan á wí pé èmi ti kọ̀yà mi sílẹ̀ o, ìmíràn á wí pé èmi kò fẹ́ rí bàbá mi mọ́. Ní àkọ́ṣedáyé wa a gbọ́dọ̀ mọ̀ wípé àníyàn wa òun yan òbí fún ara wa o, àníyàn wa òun yan bó ti wù Olúwa ló ṣe ń ṣọlá ẹ̀, òun ló yan òbí fún wa, òun ló sì tún yàn wá lé wọn lọ́wọ́. Ẹ jẹ́ kí a gbàgbé àná ká lè rí tèmi ṣe bí ká mọ̀ wípé bí ajá wa ò bá rí kì í gbó o. Àwọn ọ̀rẹ́ tí à ń sọ yìí ó tayọ látàrí ìrírí àwọn ènìyàn tí a mọ̀ tó ń ṣẹlẹ̀ sí wọn, àfàìmọ̀ kí ó má tiẹ̀ máa ta bá àwọn kan tí ó ń gbọ́ mi báyìí. Àwọn ìrírí tó tayọ látọwọ́ àṣedédé àwọn bàbá wa tàbí ìyá wa yìí máa ń dá ènìyàn lọ́gbẹ́ ọkàn nínú ọkàn ìyá rẹ̀. Níjọ́ òní ìyá ṣe ń ro bí a ṣe lè bẹ àgbàlagbà ọmọ bàbá wa kan pé kí ó jọ̀wọ́ kí ó fi èdénú kí ó dáríjì bàbá rẹ̀ kí ìyá má bàa rán bàbá rẹ̀ lọ sí ọ̀run alákejì. Nítorí pé ọ̀rọ̀ ti di ọ̀rọ̀ èkúté ò rẹ́ni fẹjọ́ ológbò sùn. Kò sẹ́ni tí wà ẹ̀kú díẹ̀ káàtó o. Àmọ́ ṣá a ò gbọ́dọ̀ fi ibi san ibi. Ẹni tó bá lẹ́mìí ìdáríjì òun náà á rí ìdáríjì gbà. Kí a má ṣe gbàgbé pé kò sí ohun tuntun lábẹ́ ọ̀run. Pékélé arúgbó jẹ gbèsè ta ni ó san? Àwọn ọmọ náà ni ó san. Àwọn kan á ní wípé bàbá mi nà ìyá mi kọ̀ mí sílẹ̀ nígbà ìwé mi ó sì bá bàbá mi lọ. Àìrí eléyìí rí àfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni. A ò ní wípé ó dára bí àwọn òbí wọ̀nyí bí wọ́n ṣe ń ṣe. A ò ní wípé àwọn ìwà tí wọ́n wù ó dára tó, ṣùgbọ́n ṣá ẹ jẹ́ ká gbàgbé àná, ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ ìmọ́lẹ̀ kí òkùnkùn má bàa gbilẹ̀ sí. Nítorí náà ìwọ tó ń gbọ́ mi tí o ti kọ bàbá rẹ sílẹ̀ tàbí ìyá rẹ sílẹ̀, pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ o. Kí ló wá dé? Àwa kọ́ ló máa kọ́kọ́ ṣẹlẹ̀ sí. Ọ̀nà mìíràn wà tí a lè gbé gbà. Mo ń béèrè lọ́wọ́ èèyàn kan wípé ǹjẹ́ ìwọ náà ti máa gbẹ́nu lé nínà ìyàwó rẹ tàbí irú ìwà tí bàbá rẹ wù sí àwọn ọmọ rẹ bí? Wọ́n á wí pé pẹ́rẹ́ o, ṣùgbọ́n ó bá rí bẹ́ẹ̀ kí ló dé tí a kò fi dáríjì wọn? Kí ni ìdáríjì ní í ṣe pẹ̀lú ìlera wọn? Ó ní í ṣe bí a kò bá tọ́jú wọn, ìlera wọn ò lè dúró, àìlera á bọ́ sí i, wọ́n á kú láìpẹ́ ọjọ́. A gbọ́dọ̀ tọ́jú àwọn àgbà wa. Kò sí ẹ̀ṣẹ̀ tí kò ní ìdáríjì. Ìdáríjì rẹ ni ó fi hàn wípé ìyípadà tuntun ti dé bá wọ gan-an fúnra rẹ̀. Bí o kò bá fi kún ìmọ̀ àti òye rẹ, àfàìmọ̀ kí ìwọ náà má ṣe irú rẹ̀ lọ́nà kan tàbí òmíràn. Ọgbẹ́ àìṣedédé àwọn òbí rẹ tí kò tí ì jiná nínú rẹ yóò búrẹ́kẹ́ jáde bó pẹ́ bóyá sórí ìwọ tàbí orí àwọn ọmọ rẹ. Àwọn àgbà wa máa wí pé wọn náà arúgbó ṣogerí o, àkísà ló gbà rí, èlùbọ́ ṣe ègbodò rí, ọ̀gọ́mọ̀ tó ń fi ìgbágbó ṣe ẹ̀yẹ òun náà ń bọ̀ wá di ohun àgbélẹ̀yẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé yìí wà nínú abala ètò wa tí ẹ ó rí lórí ẹ̀rọ abániṣe wa. Ẹ tẹ̀lé ọ̀rọ̀ òǹtẹ̀ tí a fi kọ́ orí ètò yìí yóò sì gbé yín lọ síbi tí ẹ ó ti gbọ́ abala ètò yìí pàtó lókùnkúndùn. Àjíǹde ara máa jẹ́ o.